everybody in the area. There's a nurse in our area that knows most things about our relationship. I never wish Tope bad. Tope stressed life out of me. I did not know that was what I was getting into. Stood up against siblings. Why did you stand up against your siblings? Arákùnrin tí a mọ̀ sí àfẹ́sọ́nà Temitope Osoba ó ti padà sọ tẹnu ẹ̀, ó ti sọ tẹnu ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ allegation tí wọ́n ti fi kan arákùnrin yìí. Ó ti jáde wá sọ tẹnu ẹ̀. Ẹ̀yin tèmi ó tún dàbí pé ó ti ń confess bọ̀ díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe lọ láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ gbìyànjú láti wò ó parí. Yes, because this is the thing. This is the thing. This thing that Tope is doing, if you see it, I'm sure that if she lives with you, you can never be okay with it. You can never. Because any time I want to just say film. The last time Nisuru. Hello? Nisuru. Ó sọ wípé oh no Tope o, but ó kàn máa wà ní kitchen for no reason. Oh, there's a fun. The question number 2, ó sọ pé ó ní proof lọ́wọ́. Immediately, come at the 1 second law. Proof tó wà lọ́wọ́ ẹ pé bó ṣe mú kíní kan forward and take it instantly. Because tó bá wà lọ́wọ́ èèyàn. Okay, question ẹ ní pé ó sọ pé ó ná Tope, ó ṣe nǹkan fún. Kí ló lead débi pé ó fi lọ sùn inú mọ́tò? Number 2, ó sọ pé inú kitchen ló máa ń wà 247. Okay, let's agree that one. Ó sọ pé inú kitchen ló máa ń sùn 247. Ó dẹ̀ accommodate ẹ̀ nìyẹn. Kí ló lead tó fi ń sùn inú kitchen? Ìwọ ló fẹ́ nu ara ẹ sọ o. Èèyàn kan kò sọ o. Mo sọ pé ó ń sùn inú kitchen. Mo ní she is always in the kitchen from morning till night. Dọ́gbẹ́ máa ní òun fẹ́ dáná. Tó bá ti jókòó sí kitchen. Most times ẹ máa lọ mú kó ní kitchen. She is not doing anything other than smoking that stuff. So inú sitting room wa Baba, I went to Igbobi College, I went to Baptist Boys High School, I went to Lagos State University. Ṣẹ́gbọ́n mi, everybody ló ní past. Ọmọ ìkiri wà ń gbà yẹn. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Kì í iṣẹ́ Olúwa tí mi ṣe yìí, I did not venture into it. It was by the hands of God. I lived in South Africa before. I am not a bad person. I lived in South Africa. I never slept for a day. I have 2 questions to ask. For a day. Nigeria, me soon police station. Me be nǹkan kan fa wàhálà tó kọjá. Fagbo nǹkan agbọ́dẹ àwọn tó mú ẹ̀ dáadáa kó máa fagbo. Ìwọ náà fagbo. Wọ́n fagbo báyìí o. Wọ́n fagbo rí. Pàdé ó ti fagbo ní ó fagbo rí kò sí wàhálà simple question ó fagbo báyìí ó fagbo rí. Okay. I have question to ask. We have a lot of questions. Saying rubbish. Hello. It's because of you I picked this call. Kò sí wàhálà àwọn olóṣò lábẹ́ ìgbà kò sí wàhálà máa fà yín jáde àwọn olóṣò kí idiot làwọn wo idiot gan lẹ́yìn náà ẹni tó sábà bá pàdé idiot gan nìwọ náà kò ní dáa fún ẹ ogun ló máa pa ẹ tó bá jẹ́ àbúrò yín ló kú bí ẹ ṣe máa bá wọlé lé àbí kí lè sọ yìí bàbá ẹ ní idiot kò ní dáa fún ẹ who are you jáde kúrò lórí fóònù ká bẹ̀rẹ̀ ṣebí ẹ pàdé kóòtù olùgbàlà wá sọ́dọ̀ rẹ̀ ó mú ó kàfẹ́ mú lórí burúkú jọ gbogbo wọn pọ̀ ní jẹ́ yìí kò ní dá fún yín ẹ pa ọmọ ọlọ́mọ ẹ sọ jack shit ẹ sọ òṣì ọ̀rọ̀. And aside from that, ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi tí mo kọ́kọ́ tó máa ṣẹlẹ̀ ní ẹ̀ ń gbà tẹ̀sí àtàkẹ́. ó sọ kéjọ́ tí ẹ bá wọn lọ sọ àgbẹ̀ ọkọ̀ ní ẹ má bínú olórí. abẹ́rẹ́ tí ó ti smoke rí ó ní kò lè sọ̀rọ̀ ó ní. mo ń gbọ́ yín àti gọ́sí. ṣe issue mo lè jẹ́ issue sí pé Tọ́pẹ́ smoke olórí burúkú aláyé bàjẹ́ kò ṣe issue torí pé Tọ́pẹ́ pààyàn ní kí ni smoke ṣe ṣe kí ni. bí nìyẹn pé tóun bá fa gbórí tó dẹ̀ wá òkè wáyé tó jẹ́ pé gbóló wá fa Tọ́pẹ́
ìtafín ló ń sọ rọ́bì bá má ti bu rárá ká fi lè ráyè ti ọ̀rọ̀ bọ̀ lára dáadáa ó sọ nǹkan kan náà lẹ́ẹ̀kan ó ní wípé òun ò pé wọ́n ó tún yá ó ní wọn píkì kọ́ nígbà tó wà police station àwọn ọ̀rọ̀ ẹ̀ ń contra à ń record o àwọn ọ̀rọ̀ ẹ̀ ń contradict ara wọn so àbá ti ní sùúrù ká ráyè ti àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ lẹ́nu èmi ti mọ̀ pé tẹ́ ẹ bá àtàkì